kí gbogbo ará ilé àti gbogbo àwa tí à ń gbọ́ ètò yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa tí ó ṣe iyebíye. Ilé wa rójú, ọ̀nà wa ráàyè, ìlú wa gba àtúntò fún ògo Ọlọ́run. Olúwa ra ìgbà wa padà sí rere. Mo gbà bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù. Lónìí à ń tẹ̀síwájú nínú ètò tí dáúsìsì fẹ́ ṣe agbátẹrù rẹ̀ tí ó dá lé ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Lọ́sẹ̀ tó kọjá lórí ètò yìí kan náà a sọ̀rọ̀ lórí ètò ìṣúná nínú ìgbéyàwó. Lónìí lágbára Ọlọ́run a ó máa sọ̀rọ̀ lórí àwọn ojúṣe ọkọ sí ìyàwó. Olúwa á ràn wá lọ́wọ́. Kí a tó máa bá ètò yìí bọ̀, mo ní àwọn ọmọ Ọlọ́run méjì nínú gbọ̀ngàn yìí pẹ̀lú mi. Àwọn náà ni ìyá wa, ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni Bọ́ládalẹ́ Owótádé. Ẹ bá mi kí àwọn ará ilé. Akínyìn pé ẹ kú ilé o. Ẹ káàbọ̀. Bàbá wa, ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni àlùfáà àgbà Ọlábọ̀dé Ọ̀ṣúnméyì. Ẹ bá mi kí àwọn ará ilé. Akínyìn lórúkọ Kristi. Èmi náà gẹ́gẹ́ bí olótú àti atọ́nà ètò yìí, mo ní ọmọ Ọlọ́run àlùfáà Olúwagbénga Orímógùnjẹ. Bàbá wa, ẹ gbàdúrà fún wa. A dúpẹ́ Ọlọ́run olórí ẹbí, olórí orílẹ̀-èdè. A dúpẹ́ fúnrú àkókò bíi eléyìí tẹ́ fẹ́ pe àkíyèsí wa sí ohun kan tàbí òmíràn tí ó mú ẹbí wa lọ́rìn sí. Jẹ́ àgbàládùra bí a ti ń kẹ́kọ̀ọ́ yìí tí kára rẹ̀ ṣì wà létí inú. Àmín. Ká gbọ́ lágbọ́yé. Àmín. Ohun gbogbo tó sì fẹ́ ṣe láti ṣe kó fún wa lóore ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí a tó máa tẹ̀síwájú, a ní àwọn ẹsẹ̀ Bíbélì kan tí a fẹ́ kó tan ìmọ́lẹ̀ sí orí ìfọ̀rọ̀wérọ̀ wa lórí àwọn ojúṣe ọkọ sí ìyàwó. Èyí tí a kọ́kọ́ yẹ̀wò níbẹ̀ ni ìwé Mósè àkọ́kọ́ tí a ń pè ní Genesisi. Ọmọ wa. Genesis orí kejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹẹ̀dógún títí dé ìkarùndínlọ́gbọ̀n. Olúwa Ọlọ́run fi ọkùnrin tí ó dá sínú ọgbà Édẹ́nì kí ó máa ró kí ó sì máa tọ́jú rẹ̀. Ó pàṣẹ fún ọkùnrin náà, ó ní, o lè jẹ nínú èso gbogbo igi tí ó wà nínú ọgbà yìí, ṣùgbọ́n o kò gbọdọ̀ jẹ nínú èso igi ìmọ̀ ibi àti ire. Ọjọ́ tí o bá jẹ ni ó kú. Lẹ́yìn náà Olúwa Ọlọ́run sọ pé kò dára kí ọkùnrin náà nìkan dá wà. Òun ó ṣe olùrànlọ́wọ́ kan fún un tí yóò dàbí rẹ̀. Nítorí náà Olúwa Ọlọ́run bu erùpẹ̀ ilẹ̀, ó fi mọ gbogbo ẹranko àti gbogbo ẹyẹ. Ó kó wọn tọ̀ ọkùnrin náà wá láti mọ orúkọ tí yóò sọ olúkúlùkù wọn. Orúkọ tí ó sì sọ wọ́n ni wọ́n ń jẹ́. Bẹ́ẹ̀ ni ọkùnrin náà sọ gbogbo ẹran ọ̀sìn àti gbogbo ẹyẹ àti ẹranko ní orúkọ. Ṣùgbọ́n nínú gbogbo wọn kò sí ọ̀kan tí ó lè jẹ́ olùrànlọ́wọ́ tí ó yẹ. Nígbà náà Olúwa Ọlọ́run kùn ọkùnrin yìí ní oorun àsùnwọra. Nígbà tí ó sùn, Ọlọ́run yọ ọ̀kan nínú àwọn egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dípò rẹ̀. Ó fi egungun náà mọ́ obìnrin kan, ó sì mú un tọ̀ ọkùnrin náà lọ. Ọkùnrin náà bá wí pé, mo ṣẹ̀ṣẹ̀ rí ẹni tí ó dàbí mi, ẹni tí ó mú jáde láti inú egungun àti ẹran ara mi. Obìnrin ni yóò máa jẹ́, nítorí pé láti ara ọkùnrin ni a ti mú un jáde. Ìdí nìyí tí ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, tí yóò sì faramọ́ aya rẹ̀, àwọn méjèèjì yóò sì di ara kan ṣoṣo. Ọkùnrin náà àti obìnrin náà wà ní ìhòhò, ojú kò sì tì wọ́n. Efesu orí ìkarùn-ún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n sí ìkẹtàlélọ́gbọ̀n. Ẹ̀yin ọkọ
ẹ fẹ́ràn àwọn ara yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún un, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú un wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó ní ògo, ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn ni, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara wọn fúnra wọn. Ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀ ó fẹ́ràn òun fúnra rẹ̀, nítorí kò sí ẹnìkan tí ó ti kórìíra ara rẹ̀ bí kò ṣe pé kí ó máa bọ́ ọ́ kí ó sì máa ṣìkẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Kristi ti ń ṣe sí ìjọ. Torí pé àwa ni ẹ̀yà ara rẹ̀ àti ti ẹran rẹ̀ àti ti egungun ara rẹ̀. Torí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, ó sì dàpọ̀ mọ́ aya rẹ̀, àwọn méjèèjì á sì di ara kan. Àṣírí ńlá ni èyí, ṣùgbọ́n èmi ń sọ nípa ti Kristi àti ti ìjọ. Ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun fúnra rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀. Mo gbà á ládùúrà pé Olúwa yóò bùkún ọ̀rọ̀ rẹ̀ nínú ayé wa. Ohun tí a fẹ́ kó jẹ́ èròǹgbà wa tí a fẹ́ mọlé lórí lónìí, òun ni láti ṣí wa lójú sí ìkọ́ni Bíbélì lórí ojúṣe ọkọ sí ìyàwó wọn. Bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé láti ìgbà ìṣẹ̀dá ni Ọlọ́run ti fi àwọn ipa kan sínú àwọn ọkùnrin, ṣùgbọ́n ọkùnrin fúnra rẹ̀ ó ní láti mọ àwọn ipa àti ọ̀run wá tí Ọlọ́run fi sínú wọn yìí, ní pàtàkì sí àwọn tí Ọlọ́run yàn fún wọn gẹ́gẹ́ bí ìyàwó. Láti ibi kíkà wa àkọ́kọ́, Ọlọ́run fi gbogbo ojúṣe ohun gbogbo lé ọkùnrin lọ́wọ́. Kí ojúṣe kó tó lè wá sí ìmúṣẹ, aya rẹ̀ ní láti jẹ́ olùrànlọ́wọ́ fún un. Bákan náà ni ojúṣe wà títí di òní tí à ń sọ̀rọ̀ yìí. Ọlọ́run ń retí pé kí ọkùnrin kí ó máa ṣàkóso ohun gbogbo gẹ́gẹ́ bí àṣẹ tí òun Ọlọ́run pa, nígbà tí ìyàwó rẹ̀ yóò máa jẹ́ olùrànlọ́wọ́ fún un. Ojúṣe kan gbòógì ni fún ọkùnrin kí ó ṣiṣẹ́ bí ó ti tọ́ àti bó ti yẹ lórí ìyàwó rẹ̀, kí ó sì tọ́jú ìyàwó rẹ̀, kí ó bá gbogbo àìní ìyàwó rẹ̀ pàdé gẹ́gẹ́ bí ìwé Genesisi tí a kọ́kọ́ kà ẹsẹ̀ 2 orí 15 ti wí. Mo wá bẹ̀ gbogbo àwa tí à ń gbọ́ ètò yìí ní ibikíbi lónìí, a fẹ́ kí a fi ara balẹ̀ láti gbọ́ ohun tí Ọlọ́run ní fún wa gẹ́gẹ́ bí ọkọ àti àwọn ojúṣe tí Ọlọ́run fẹ́ kí a máa ṣe fún àwọn ìyàwó wa, kí àfojúsùn wa àti ohun tí a fẹ́ kó máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó wa kó tó di pé a gbéra wa sílé kó lè wá sí ìmúṣẹ. Mo gbàgbọ́ lónìí pé ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wa, Ọlọ́run fúnra rẹ̀ á mí sí, á sì mú wa wá sí ìmúṣẹ. Kí ọ̀rọ̀ yìí kó lè yé wa dáadáa, a ní ìbéèrè 5. Ìyá wa, mo fẹ́ kí ẹ sọ fún wa àti àwọn ará ilé àwọn ohun tí ojúṣe ọkọ sí àwọn ìyàwó wọn jẹ́ gẹ́gẹ́ Bíbélì ti là sílẹ̀. Ẹ ṣé gan-an atọ́kùn. Ojúṣe tí Bíbélì là sílẹ̀ fún ọkọ tí Ọlọ́run fẹ́ kí ọkọ máa ṣe nínú ilé, ó jẹ́ ojúṣe tí ó pọ̀ tí ó sì lágbára, nítorí iṣẹ́ ilé gan gidi ọkọ ni Ọlọ́run gbélé lọ́wọ́. Ojúṣe kìíní ni wípé Ọlọ́run ti fi ọkọ ṣe olórí aya. So ìkíní ni pé ó fẹ́ kó jẹ́ olórí ilé rẹ̀. Ojúṣe àkọ́kọ́ kó jẹ́ olórí ilé rẹ̀. A jẹ́ pé òun ló máa tọ́ ilé yẹn sí ọ̀nà bó bá ṣe fẹ́ kí ilé yẹn kó ṣe lọ. Èkejì ni ìfẹ́ àìṣẹ̀tàn tí ò lábùlà. Ọlọ́run fẹ́ kí ọkọ kí ó fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ràn ara rẹ̀. Ó tilẹ̀ fi wé bí Kristi ṣe fẹ́ ìjọ rẹ̀ nínú ìwé Efesu tí a kà yẹn. Ó fẹ́ kí ọkọ kó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó fẹ́ kí ọkọ kó lè fi ara rẹ̀ jì fún ìyàwó rẹ̀. Ìyẹn náà ó tún fi
Jésù bí ó ṣe fi ara rẹ̀ jì fún ìjọ, ó tún fi ṣe àpẹẹrẹ fún wa nínú ìwé Efesu yẹn, gẹ́gẹ́ bí ó ṣe fi ara rẹ̀ jì fún ìjọ. Ó fẹ́ kí ọkọ kó fi ara rẹ̀ jì fún ìyàwó rẹ̀. Ó fẹ́ kí ọkọ kó jẹ́ pé a máa dáàbò bo ara rẹ̀, a dáàbò bò, a jẹ́ olóòótọ́ sí i, a jẹ́ kí a fi ọkàn tán ara ìyàwó rẹ̀ pátápátá. Ìyàwó rẹ̀ náà dẹ̀ lè fi ọkàn tán òun náà. Then paríparí ẹ̀, ó fẹ́ kí ọkọ kó jẹ́ ẹni tí ó máa ń pèsè fún ilé rẹ̀. Á pèsè fún ní ti ẹ̀mí, á pèsè fún nípa ti ara. Nípa ti ẹ̀mí yẹn ó ṣe pàtàkì, nítorí wípé bó bá ṣe fẹ́ kí ilé rẹ̀ rí, bó bá ṣe fẹ́ kí ìyàwó rẹ̀ kó mọ Ọlọ́run sí, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun náà ṣe gbọ́dọ̀ fi ọ̀nà Ọlọ́run hàn. Ó gbọ́dọ̀ máa bá a gbàdúrà, ó gbọ́dọ̀ máa gbàdúrà fún, ó gbọ́dọ̀ máa kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn iṣẹ́ tí Ọlọ́run gbé lé ọkọ lọ́wọ́ nìyẹn. Báyá bàbá wa ní àfikún sùn tí ìyá wa sọ. Wọ́n ti yànnàná ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ojúṣe yẹn. A sì mọ̀ wípé bàbá pín gbogbo rẹ̀ méjì náà ni: ojúṣe ara, ojúṣe ti ẹ̀mí. Ojúṣe ara pọ̀ láti àwọn Yorùbá ní gbọ́ bùkátà, láti gbọ́ bùkátà ilé, a lè kó papọ̀ báyẹn, tara nìyẹn. Tàbá sì sọ pé ní ti ẹ̀mí náà, a wò wípé gẹ́gẹ́ bí àlùfáà ilé rẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, tó sì mọ bá a ṣe ń fi ọ̀nà Ọlọ́run fún àwọn tí ń ṣe tiẹ̀, láya, lọ́mọ àti gbogbo ohun tí a bá kó sí sàkání ẹ̀. Ẹ ṣé bàbá wa. Ẹ̀yin bàbá wa tẹ́ ń gbọ́ ètò tó ń lọ lórí afẹ́fẹ́, gẹ́gẹ́ bí mọ̀mọ́ wa àti bàbá wa ti sọ fún wa, ojúṣe méjì lójúṣe ẹ̀yin ọkọ, ojúṣe ti ara àti ti ẹ̀mí. Oore ọ̀fẹ́ láti mú àwọn ojúṣe wọ̀nyí ṣẹ Olúwa fi fún yín. Àmín. Bàbá wa, mo fẹ́ kẹ́ bá mi tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. Kí ni àwọn ìdí tí àwọn ọkọ nígbà mìíràn tí wọn kì í fi lè ṣe ojúṣe wọn bó ti tọ́ sí aya wọn? Ohun àkọ́kọ́ tá a lè tọ́ka sí náà ni mo lè pè ní àìmọ̀kàn. Torí pé ọ̀pọ̀ tí ò bá mọ ohun tó yẹ kó ṣe lákòókò tó yẹ kó ti mọ̀ kò ní lè ṣe. Ẹni tí ò tí ì tójú bọ́ tó fẹ́ bójú ẹlòmíì kò ní lè ṣe. Nígbà tí Bíbélì sọ wípé kéèyàn kí ẹ̀ tó kù gìrì pé òun fẹ́ láya, ó ti gbúdọ̀ jẹ́ sànmọ́nì nínú ara àti ẹ̀mí. Ẹni tọrọ Ọlọ́run yé. Òun ni ó fi máa gbé, wọn ní okun inú la fi ń gbé tìta. Ẹni tí ò lókun inú kí ló ṣe fẹ́ gbé tìta? Ó jẹ́ ohun àkọ́kọ́ tó lè jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti má jẹ́ kí èèyàn kó ṣe ojúṣe. Nígbà tó bá wá tún wá wọnú ẹ̀ tán, tó tún wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àgálámàṣà, tó di aláìṣòótọ́ gẹ́gẹ́ bí Bíbélì bó ṣe là sílẹ̀, tí ó jẹ́ pé tújú ilé dèrè òde ni, títí ilé òtẹ́ lọ́rùn, tìta ni ojúṣe tó yẹ kó ṣe fún bàbá gbogbo ayé, yàrá alẹ́ tọrọ fún ká ló fi ń ṣe ń ta. Àrí wípé a mẹ́hẹ̀ẹ́ irú ọkọ bẹ́ẹ̀ tí ò bá ti ní ìtẹ́lọ́rùn la lè pé nínú ohun tí Ọlọ́run ṣe fún, kò ní lè ṣe ojúṣe tó yẹ kó ṣe nínú ilé. Tí gbogbo ẹ̀ lọ́wọ́ ní ẹgbẹ́ búburú ó bà ìwà rere jẹ́. Torí pé tó bá ti bẹ̀rẹ̀ sí kẹ́gbẹ́, kò sígbà tó jẹ́ pé ohun tó yẹ kó ṣe nílé tá a lè ṣe adára níta mọ́dára nílé, nílùú ẹni bẹ́ẹ̀ ló máa ń jẹ́. Ẹ̀yin bàbá wa, tá a bá fetí sí ohun tí bàbá wa níbi sọ fún yín, ẹni tí ò nífẹ̀ẹ́ tí ó sì bẹ̀rù Ọlọ́run àti sojúṣe bó ti tọ́ àti bó ti yẹnu lé, á nira o. Ẹni tó dẹ̀ jẹ́ pé ilé ló ń wò sá eré, àìta ló ń wò sá eré, kì í ṣe ohun tí Kristi wò ló fi ń sá eré bí ilé ẹ̀ ti jẹ́,
àti sojúṣe ẹ̀ nínú ilé ànírà díẹ̀. Olúwa ràn yín lọ́wọ́. Ìyá wa, báwo ni àwọn ọkọ ṣe lè ṣe àmúṣe àwọn ojúṣe wọn gẹ́gẹ́ bí ọkọ àti àlùfáà nínú ẹbí wọn? ẹ ṣé gan ni. Ẹni tó bá fẹ́ ṣojúṣe gbọ́dọ̀ kọ́kọ́ mọ Ọlọ́run náà. Kó kọ́kọ́ mọ nǹkan tí òun gangan fúnra ẹ̀ tí ìwé ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa iṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ gẹ́gẹ́ bí olórí àti àlùfáà ilé rẹ̀. Bẹ́ẹ̀ ni. So ní Kólósè ẹsẹ̀ orí 3 ẹsẹ̀ 19 ó ní pé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ tí kò máa sọ̀rọ̀ ṣàkálá sí ìyàwó rẹ̀, tó jẹ́ pé ó ní sùúrù pẹ̀lú ìyàwó rẹ̀. Kọ́ríńtì, gbogbo wa la mọ̀ Kọ́ríńtì orí 13, gbogbo wa la máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kí ìfẹ́ jẹ́ ó wà ń bẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní sùúrù. Ọkọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní sùúrù. Ó gbọ́dọ̀ máa ṣe oore. A lè máa wò pé irú oore wo ló ti fẹ́ ṣe fún ìyàwó ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kéékèèké nínú ilé tó lè máa rò bẹ́ẹ̀ pé kì í ṣe iṣẹ́ obìnrin ló ní iṣẹ́ yìí, ṣùgbọ́n tó bá ràn án lọ́wọ́ ó gbọ́dọ̀ máa ní ìtẹríba náà fún aya rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ bá ṣe ní ìtẹríba fún. Òyìnbó á ní pé ìtẹríba á máa bí ìtẹríba, tá bá sọ ní kìíní. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé kì í ṣe alánìkànjọpọ́n, kò mọ tara ẹ̀ nìkan. Ó gbọ́dọ̀ mọ̀ pé ìyàwó òun wà ńbẹ̀, àwọn ọmọ òun wà ńbẹ̀, gbogbo ìgbésẹ̀ tóun bá máa gbé kì í ṣe ara òun nìkan lòun gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn fún. Gbọ́dọ̀ mọ̀ tó ti níta ara lé. Bẹ́ẹ̀ ni kò dẹ́ ń ṣe ẹni tó jẹ́ pé a máa wo ẹ̀ṣẹ̀ tí obìnrin yìí ó ti ṣe báyìí láti ọjọ́ mọ́kànlélẹ́ àti fi ọjọ́ sí pé bó ṣe máa ṣe nìyẹn. Nítorí ẹ̀ kò gbọ́dọ̀ máa fi àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ kó jẹ́ pé òun nìkan náà ló máa wò, kò ní wo bí ìyàwó ẹ̀ di àìṣedédé mú. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ máa dì í mú. Paríparí ẹ̀ ó gbọ́dọ̀ máa òun fúnra ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ó yẹ ó dẹ̀ lè fi bọ́ ilé ẹ̀. Ó yẹ. Ẹ ṣé màmá wa. Bàbá wa ní ṣókí, mo fẹ́ kẹ́ ẹ sọ gbólóhùn kan sí ohun tí ìyá wa sọ. Wọ́n ti sọ dáradára. Mọ̀ pé gbogbo tá à ń sọ yìí gẹ́gẹ́ bí Efesu orí 5 yẹn náà ṣe sọ, ó sọ̀rọ̀ nípa kó má jò níkanra. Bí ọkọ bá ti jó níkanra kò lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àlùfáà. Kólósè orí 3 ẹsẹ̀ 19 náà fẹsẹ̀ múlẹ̀. Ara ẹ̀ fúnra ẹ̀ ló fi máa tú gbogbo ohun tó bá kọ́ ló fi máa tú ká. Tí ó bá ti lè ní ìfaradà àti ìpamọ́ra láti gbà láti mọ̀ wípé ibi tí arábìnrin ti ń bọ̀ ó yàtọ̀ sí ibi tèmi ti ń bọ̀, kó wá fi sùúrù kó fi ṣe. Sọ méjèèjì dọ̀kan. á lè ṣe ohun tí Ọlọ́run fẹ́ kó ṣe. Ilé wa rojú, ọ̀nà wa ráàyè. Bàbá wa ní ṣókí, báwo lẹ ṣe rò pé àwọn ìyàwó ṣe lè ran àwọn ọkọ wọn lọ́wọ́ láti mú àwọn ojúṣe wọn ṣẹ gẹ́gẹ́ bí ọkọ àti gẹ́gẹ́ bí àlùfáà? Mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ díẹ̀ sí. Ìyá wa ti sọ díẹ̀ ń bẹ. A dúpẹ́ pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ọlọ́run gan tiẹ̀ ti sọ wípé òun fún ọkùnrin olùrànlọ́wọ́. Ipò yẹn náà ni àwọn ìyá wa gbọ́dọ̀ kan ti ṣàgbátẹrù, kan ti mọ̀ pé níwọ̀n ìgbà tó jẹ́ pé Ọlọ́run ti sọ pé olùrànlọ́wọ́ ni mí o, tèmi wá ní wípé láti kún ọkọ mi lọ́wọ́ kí ìtẹ̀síwájú àti oríire kó lè dé bá wa nínú ẹbí. Bàbá wo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tán fún wa ń bí nínú ìwé àwọn ọba orí 4 ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 1 wọ́n sọ tarábìnrin yẹn ìránṣẹ́ Ọlọ́run wòlíì ní ọkọ ẹ̀, ṣùgbọ́n wọ́n ló jẹ gbèsè débi táwọn onígbèsè gan fẹ́ wá máa mọ́mọ́ lọ. Ìbéèrè táwa lè béèrè ni pé ibo lóbìnrin yẹn wà nígbà tí ọkọ fi wọgbó gbèsè lọ. Bí ó tiẹ̀ jẹ́ pé Bíbélì ò sọ, ṣùgbọ́n a mọ̀ wípé ó ṣeé ṣe tó bá jẹ́ pé àwọn méjèèjì ti jọ ṣúgbà wọ́n ti fọwọ́ tira wọn lẹ́yìn pọ̀ kí gbèsè mọ́ ṣe kíni o kó má lọ rẹ̀rẹ̀rẹ̀. Torí náà
a lè rí i pé nínú ètò ìṣúná aya ní láti ṣèrànwọ́ kí ẹbí wọn má jẹ ẹbí ìtọ́ka sí pé ẹbí àwọn onígbèsè nìyẹn o. a dẹ̀ rí bí Abigail ṣe bó ṣe ṣe bọ́lọ́run ṣe ràn lọ́wọ́ ìwé kìíní Samuel nínú Samuel kìíní orí 25 yẹn ṣe 14 sí ní ṣókí yẹn ìtàn yẹn gùn díẹ̀ ṣùgbọ́n níbi tá a wò yẹn Dáfídì ìbá pa ẹbí yẹn run pátápátá ẹbí Nábálì ìbá sì pa Abigail ìbá pa lára torí pé ohun tó túmọ̀ sí ni pé àwọn ọmọ tiẹ̀ náà ìbá faragbá ṣùgbọ́n Ọlọ́run ràn lọ́wọ́ láti pẹ̀tù sí aáwọ̀ láti bá Dáfídì sọ̀rọ̀ a sì rí ohun tí Ọlọ́run lò fún pé Dáfídì gan rí ara rẹ̀ nínú ohun tí ìbá ṣe tí ìbá dé jẹ́ àbámọ̀ tó náà rí i pé obìnrin bí ọkùnrin ṣe lè le tó níwọ̀n ìgbà tí Ọlọ́run ti sọ pé olùrànlọ́wọ́ ni obìnrin wà ní ipò láti lo oore ọ̀fẹ́ tọ́lọ́run fún láti lè jẹ́ kí ibi láti gbébi fò lórí ìdílé àṣìrí bẹ́ẹ̀ pé bó ṣe ṣẹlẹ̀ ní Ẹ́sódù orí 4 yẹn náà nìyẹn Sípórà lọ́lọ́run lò lọ́lọ́run ṣí lójú láti mọ ohun tó yẹ káwọn ṣe fáwọn ọmọ wọn tí kò fi gbé tó fi réfò nínú ìdílé yẹn tó fi réfò lórí bàbá àtọmọ. mo gbà ládùúrà ẹ̀yin ìyá wa ìṣílójú ẹ̀mí ìṣílójú ara a máa jẹ́ tiyín o àmín láti fi máa ràn wá lọ́wọ́ àwọn ọkọ nígbà gbogbo lórúkọ Jésù. ẹ̀yin náà ọkọ ẹ má jẹ́ mo gbọ́n tán mo mọ̀ tán lójú ara yín ẹ gba àwọn ìyá wa láàyè láti kó ipa tí Ọlọ́run fẹ́ kí wọ́n kó nínú ayé wa nínú ẹbí wa kí ètò Ọlọ́run fún ẹbí wa kó lè fẹsẹ̀ múlẹ̀ kí àfojúsùn tá a ní ká tó wọ inú ìgbéyàwó kó lè wá sí ìmúṣẹ. Olúwa ràn wá lọ́wọ́. ìyá wa ní ṣókí ǹjẹ́ èrè kan wà nínú kí ọkọ máa ṣe ojúṣe rẹ̀ bó ti tọ́ àti bí ó ti yẹ sí aya? ǹjẹ́ èrè wà ń bẹ? èrè yẹn tiẹ̀ pọ̀. ẹrù bẹ́ẹ̀ ó pọ̀. ẹ̀jẹ̀ àrè. èrè àkọ́kọ́ tí màá mẹ́nubà láàrin láti inú ìwé Pétérù kìíní ta ti kọ́kọ́ kà ní tí wọ́n ti kọ́kọ́ fún wa lákọ̀ọ́kọ́ Pétérù kìíní orí 3 ẹsẹ̀ 7 ó ní tí ọkọ tó bá fẹ́ràn aya rẹ̀ tó bá sì ṣe bó ṣe yẹ kó ṣe sí pé àdúrà ẹ̀ á máa gbà. so ọkọ tó bá ti lè ṣe ojúṣe ẹ̀ bó ṣe yẹ kó ṣe é bí Bíbélì àdúrà ẹ̀ á máa gbà kò ní sí ìdènà kankan fún àdúrà ẹ̀. tá bá dẹ̀ lọ wo ayé obìnrin tí a máa ń kà ní ìwé òwe orí ọlọ́gbọ́n obìnrin tí a máa ń kà nínú ìwé òwe a rí wípé níbẹ̀ ọkọ yẹn gan oríyìn ìyàwó ẹ̀ òun gangan ló gboríyìn yẹn torí wọ́n ní níbi tó jókòó sí lẹ́nu ibodè tó máa ń jókòó sí gbogbo èèyàn ló máa ń wò wípé ọkọ yìí ìwọ ló máa dá tó báyìí orí ẹ̀ máa ṣe oríire nítorí pé ìyàwó ẹ̀ dáa gbogbo ayé sì rí pé ìyàwó ẹ̀ dáa òun ló gba gbogbo ọlá yẹn. Ọlọ́run á dẹ̀ bùkún fún ọkùnrin bẹ́ẹ̀ tó bá ń ṣe ojúṣe ẹ̀ bó ti ṣe. àwọn ọmọ ẹ̀ gan kì í ṣe ìyàwó ẹ̀ nìkan ni wọ́n máa pè ní alábùkún fún òun gan àwọn ọmọ ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ bàbá ló máa ń jàǹpátá pé ìyá wọn nìkan làwọn mọ̀ ìyá wọn nìkan làwọn mọ̀ ṣùgbọ́n ọmọ tó bá rí pé bàbá ẹ̀ ń ṣe ojúṣe tó ṣe yẹ kó ṣe sí ìyá wọn àti sí àwọn ọmọ rẹ̀ kò sí àwọn gan àpè ní alábùkún fún á sì jẹ èrè àwọn ọmọ yẹn. á jèrè àwọn ọmọ wa lórúkọ Jésù. àmín. mo dúpẹ́ ní lọ́wọ́ ìyá wa Bọ́ládalẹ̀ Owótádé mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Thomas Ọ̀sùnníyì ọgbọ́n Ọlọ́run nínú ayé yín á máa pọ̀ sí. àmín. ẹ̀yin aráalé ká tó máa lọ mo fẹ́ kí bàbá wa àti màmá wa kán bá mi sọ ohun kan ní pàtó tá a fẹ́ káwọn aráalé kí wọ́n rí dìmú nínú gbogbo tá a sọ yìí kó tó di pé àkàdé ètò ilẹ̀ kí lẹ fẹ́ káwọn aráalé rí kí wọ́n dìmú ní pàtó ìyá wa. ẹ ṣé olóòtú nǹkan tí máa fẹ́ kí àwọn aráalé pàápàá àwọn ọkọ torí àwọn ọkọ la bá sọ̀rọ̀ lónìí jù nǹkan tí ọ̀rọ̀ wa dá lọ lórí ni pé ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn aya yín ẹ jẹ́ kí a fẹ́ràn aya wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ kí a fẹ́ràn rẹ̀ ẹ jẹ́ kí a máa kẹ́
kí a máa gẹ̀ ẹ́, kí a máa fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́, torí bá a ṣe fẹ́ kí ilé wa rí ọwọ́ wa ló wà. Ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ ṣé. ohun tí mo fẹ́ ká àwọn èèyàn wa mọ̀ ni pé ojú iṣẹ́ la wà ó, òun náà ṣe pẹ̀lú ojúṣe. ojú iṣẹ́. ojú iṣẹ́ la wà nígbà tá a bá ti wà ìgbéyàwó lọ, tá a ti mọ̀ wípé ẹni tó ń ranni lọ́wọ́ lẹ́nu iṣẹ́ tá a bá ti ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ tí ń ṣe Jésù, á ṣàṣeyọrí lójú iṣẹ́ yẹn. Bàbá á sì ràn wá lọ́wọ́ láti ṣàṣeyọrí. àmín. ẹ̀yin aráalé, ìwé mímọ́ fi hàn kedere wípé ọkọ tí ó múra sí ojúṣe rẹ̀ tí ó sì ń ṣe bí ó ti tọ́ àti bí ó ti yẹ, ó di dandan kí ìṣẹ́gun, àlùyọ, ìgbéga, ojúrere kó máa jẹ́ ìpín ọkọ náà. níwọ̀n ìgbà tọ́kọ bá ti ran ìyàwó ẹ̀ lọ́wọ́, kì í ṣe ìyàwó ẹ̀ gangan ló ràn lọ́wọ́, ara ẹ̀ ló ràn lọ́wọ́. ọkọ tó bójútó ìyàwó, òun ló máa lu àlùyọ o. ọkọ tó ka ìyàwó sí, òun ló máa rìn níbi gíga o. ọkọ tó pọ́n ìyàwó lé, òun làwọn ará àdúgbò máa kan sára sí ní aláṣeyọrí. mo bẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa, okòwò tó pawó jù tó sì lérè jù, òun ni kí ọkọ kó tọ́jú ìyàwó ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ, àti Bíbélì ti là sílẹ̀. ìyẹn ló máa jẹ́ kí àwọn ọmọ wa gan kí wọ́n yàn kí wọ́n yanjú. lórúkọ Jésù a ò ní ṣìṣe. lórúkọ Jésù a ò ní ṣìṣe. ẹ̀yin aráalé, nítorí ìdí èyí o, ẹ̀yin bàbá wa tẹ́ ẹ jẹ́ ọkọ, ẹ ṣe ojúṣe yín bó ti tọ́ àti bó ti yẹ sí àwọn ìyá wa. kẹ́ ẹ tó máa wá lọ, mo fẹ́ kẹ́ ẹ di ohun kan mú. báwo ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọkọ, èmi tí mo jẹ́ ọkọ, báwo ni mo ṣe ń ṣe àwọn ojúṣe mi sí ìyàwó mi? ṣé bó ti tọ́, ṣé bó ti yẹ ni? ṣé Bíbélì ṣe là sílẹ̀ ni? àbí mò ń wo èèyàn ṣe ojúṣe mi nínú ilé? ẹ jẹ́ kí a yẹ ara wa wò. Olúwa á dì wá mú. ìyá wa, ẹ bá mi wo lẹ́tà Pọ́ọ̀lù sí Tímótì orí 5. lẹ́tà Pọ́ọ̀lù kìíní sí Tímótì orí 5 ẹsẹ̀ 9. Tímótì orí 5 ẹsẹ̀ 9 ní kábàáyé pé ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá pèsè fún àwọn tirẹ̀. ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bí bá ẹ pèsè fún àwọn tirẹ̀, pàápàá fún àwọn ará ilé rẹ̀, pàápàá fún àwọn ará ilé rẹ̀, ó ti sẹ́ ìgbàgbọ́, ó ti sẹ́ ìgbàgbọ́, ó burú ju aláìgbàgbọ́ lọ. ó burú ju aláìgbàgbọ́ lọ. ọkọ-kọ́kọ tí ò bá ti tọ́jú aya, tí ò tọ́jú ẹbí, tí ò tọ́jú ará, ó burú ju aláìgbàgbọ́ lọ. kí a tó máa lọ, mo fẹ́ fi fọ́nrán kan sí orí afẹ́fẹ́. fọ́nrán náà ni 0 8 1 ẹ̀rin 7 1 ẹ̀sán ẹ̀rin ẹ̀sán 1 2. ẹ lè pè wá tẹ́ bá ní ìbéèrè, á dá yín lò bó ti tọ́ àti bó ti yẹ. mo gbàgbọ́ pé ilé wa ò ní dàrú, ayọ̀ Ọlọ́run á kún ilé wa, ògo àti ẹwà rẹ̀ á máa bá wa gbé. a kí yín ipò tún dìgbà kan, nígbà tí èmi àti ẹ̀yin tá a bá tún padà ríra, ire la ó máa sọ. á dára fún yín lórúkọ Jésù. Àmín.